Africa Content TV. Ipinle Oyo, tiwa Lasa. Àwọn èèyàn mi, àwọn ọmọ mi o, àwọn tí wọ́n ti kò kí ní ẹmọ́ ọ̀rọ̀. Sọ́ọ̀rì òní kan ní mùpò, ọba jẹ́ mi ní mùpò mi. Àwọn ọmọ mi o, ẹ síwájú, ẹ ṣeun. Oṣooṣù náà máa ń dá wa lára yálà gidi bo àwọn ọmọ yìí. Wọ́n mọ ojú ojú bàjẹ́. Ẹ ṣé o. Kí ni wọ́n ṣàbẹ̀rẹ̀ ní o? Wọ́n ṣe kí ni? Ẹ̀yin náà dàgbà o. Ó pè é bá ní dúpẹ́ lọ wọn. Ẹ ṣe ni. Àwọn